Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Lọ́wọ́ yìí, Aláàfin ọba Ọ̀wádé wọ́n ti ṣe bẹbẹ o. Bàbá ti ṣe bẹbẹ, gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ti kan sára sí ọba Ọ̀wádé lórí bí wọ́n ṣe fi ọkọ̀ bọ̀gìnì méjì tí wọ́n fi ta àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Mèsì, Ọ̀yọ́ Mèsì, 2 members of Ọ̀yọ́ Mèsì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́, wọ́n fi ta wọ́n lọ́rẹ. Àwòrán náà lẹ́ ń wò yìí. Oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ nípa ọkọ̀ yìí tí ọba Hakeem Ọ̀wádé tí wọ́n fi ta àwọn ọmọ ẹgbẹ́ Ọ̀yọ́ Mèsì méjì, wọ́n fi ta wọ́n lọ́rẹ. Eléyìí ni ohun tí à ń pè ní ìfẹ́. Àwọn kan ti sọ oríṣiríṣi, ẹ mọ̀ pé àwọn èèyàn náà máa sọ ọ̀rọ̀. Àwọn kan pa pé ọba tó ń fúnyàn ní ọkọ̀ tóun gan ní ọkọ̀ gidi. Àfi k'Ọlọ́run ṣàánú gbogbo wa ni. Tí a bá fún wọn, wọ́n máa ní aláhùn. Tá bá tún fún wọn, wọ́n máa ní pé kí lẹ̀ ń fún wọn fún, ẹ̀yin tẹ́ ẹ̀ ní kankan. Wọ́n ní kò sọ́gbọ́n tẹ lè dá, kò sí ìwà ta lè fi táyé lọ́rùn. Ká ṣá máa wò ó tiwa. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ o, èdè Gẹ̀ẹ́sì ni wọ́n kọ, màá máa kà á fún yín bó ṣe ń lọ. Alaafin gift cars to 2 members of Ọ̀yọ́ Mèsì. The Alaafin of Ọ̀yọ́, Ọba Abimbola Hakeem Ọ̀wádé, on Wednesday presented cars to 2 members of his traditional cabinet, the Ọ̀yọ́ Mèsì. The monarch presented the cars amidst praises by traditional chanters who were eulogizing him for the gesture. Meanwhile, the beneficiaries were Olóyè Lámídì Oyèwálé, Ìbà Sàámú, and then Olóyè Ìsímíyù Alákà, the Agbakin of Ọ̀yọ́ land. Presenting the vehicles personally to them, Ọba Ọ̀wádé, who accompanied the beneficiaries to their respective cars, prayed that the vehicles would serve the purpose for which they were purchased. Accompanied by his queen, Olórí Abíwùnmí Ọ̀wádé, his personal assistant, Reverend Ọládélé Kọ́ládé, palace aides, and then family members, the Alaafin presented the keys and then documents of the vehicles at his palace in Ọ̀yọ́, praying for the recipient on behalf of the revered monarch, Magaji Adediwura Ọ̀wádé, asked for divine protection and then long life, as well as a continued prosperity for the recipients and the Alaafin. The beneficiaries thanked Ọba Ọ̀wádé for the kind gesture and they pleaded loyalty and then continued service to the monarch and the people of ancient Ọ̀yọ́ town. Oríire ńlá lélẹ́yìí jẹ́. Lọ́wọ́ yìí oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ lórí eléyìí. Ẹ má dá nǹkan táwọn èèyàn sọ lóhùn. Àwọn ò ní lè sọ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ní orí ìkànnì yìí. Lórí bí gbogbo ẹ ṣe ń lọ, àwọn kan jẹ́ kí a máa mọ̀ wípé Ọba Ọ̀wádé ẹ gbìyànjú o, pẹ̀lú gbogbo awuyewuye tó ń lọ tí àwọn èèyàn ń wá bọ́n ṣe máa mú yín wálẹ̀. Ṣùgbọ́n eléyìí ti fi hàn wípé ọba ni yín, olórí ńlá ni yín, olórí gidi òun ni yín. Ń ṣe àwọn olórí tó jẹ́ pé gbogbo nǹkan táwọn èèyàn bá sọ ni wọ́n máa fi ṣe wàhù. Pẹ̀lú gbogbo ẹ̀ ọmọ move on ni o, life continues. Lọ́wọ́ yìí oríṣiríṣi náà ni àwọn èèyàn yìí ń sọ, ṣùgbọ́n láwọn ọ̀rọ̀ táwọn ò ní sọ jáde nínú àwọn nǹkan tí wọ́n sọ. Àwọn kan tẹ́ ń jẹ́ ká mọ̀ wípé ọkọ̀ Tòkunbọ̀ òun lẹ lọ ń rà
fún àwọn oríṣiríṣi. Yorùbá nation ní ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Lọ́wọ́ yìí ó tún ní ìròyìn kan tó tún dé bá wa lákòókò ọ̀wọ̀ yìí. Wọ́n ní Ife chief imam speaks on ọlọ́jọ́ festival. Gbogbo àná láti gbọ́n pa ọlọ́jọ́ festival ọlọ́jọ́ tí ó fẹ́ wáyé. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, wọ́n ní the chief imam of Ife land Alhaji Abdulsemiu Abdul Ahmed has spoken on the upcoming Olojo festival in the ancient city. He reminded Muslims that no one disturbs them during their own festivals, urging them to reciprocate the gesture. He called for peaceful coexistence among residents before, during, and then after the forthcoming Olojo festival in Ile-Ife. Abdul Ahmed made the call during a news conference at the palace of the Oni of Ife, Oba Adeyeye Ogunwusi. The chief imam also appealed to Muslim faithful to embrace peace during the festival, adding that Muslim leaders in the town are not instructing anyone or any group to disrupt or foment trouble during the festival. Nobody is sending anyone to cause chaos during the Olojo festival because no one disturbs us during our own festivals. Therefore, we are appealing to all Muslims in Ife to allow peaceful coexistence during the festival, he said. Abdul Ahmed commended the Oni for his fatherly role to all religions in Ife land and urged all residents to continue to support him. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ọ̀rọ̀ rèé o. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ rèé. Gbogbo àwọn oníṣẹ̀ṣe gbogbo wọn ti jáde síta wípé bí gbogbo ẹ ṣe ń lọ gbogbo náà là ń gbọ́ bó ṣe ń lọ tí àwọn mùsùlùmí kọ̀ọ̀kan àní ní gbogbo àwọn mùsùlùmí kọ̀ọ̀kan pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ń bá àwọn oníṣẹ̀ṣe jà. Nǹkan táwa rí sọ lórí ọ̀rọ̀ yìí ni wípé ẹ jẹ́ kí gbogbo wa ká fi ìfẹ́ ká máa bára wa lò, ká fi ìmọ̀ ṣọ̀kan nítorí wípé ìkan náà ni wá, ọmọ Yorùbá tòótọ́, Oòduà, ọmọ Oòduà tòótọ́ ni gbogbo wa. Tá a bá ń pariwo pé no going back, ẹ má jẹ́ káwọn Fúlàní yìí kí wọ́n rí tiwa rò. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ kán rí tiwa rò. Kólúkálùkù ya ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni o. Gẹ́gẹ́ bí ilẹ̀ Yorùbá, bí ọmọ Yorùbá ti ṣe jẹ́ amúlùúdùn ni wá. À ń ṣe àwọn oníjàgídíjàgan gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀. Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ní. Oòduà nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Oòduà nation ló lè ṣe. Lórí gbogbo àwọn ọ̀rọ̀ tí a ti sọ lórí eléyìí, ẹ̀yin ọmọ Yorùbá a ní rí jù báyìí lọ. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ tẹ́lẹ̀ṣẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá lámábọ̀là ní débá, kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.